Ìròyìn jákèjádò. Òṣìkà àbúrò ṣekú pa ẹ̀gbọ́n rẹ̀ ní ìpínlẹ̀ Edo. Ọwọ́ àwọn agbófinró ìpínlẹ̀ Edo ti tẹ ọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ìyáyè Ọmọkáró tó ṣekú pa ẹ̀gbọ́n rẹ̀. Nínú àkọsílẹ̀ ìròyìn tí a gbọ́ láti olú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Edo ni pé afurasí ọ̀daràn náà ó máa fi àdá ṣá ẹ̀gbọ́n rẹ̀ pa ní ọjọ́ 25 oṣù kẹta ọdún tí a wà yìí. Àlàyé náà tẹ̀síwájú pé èdèàìyedè kan ló ṣẹlẹ̀ láàrin Ìyáyè àti ẹ̀gbọ́n rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Friday Ọmọkáró tó sì di rògbòdìyàn láàrin wọn. Ká tó ṣẹ́jú pẹ́, Ìyáyè ti fa àdá yọ ó sì gé orí ẹ̀gbọ́n rẹ̀ fẹ́ù àfi bí ìgbà tá a bá bẹ́ ajá fògùn. Àlàyé náà tún sọ wípé ní dédé nǹkan bí aago 3 ọ̀sán ni àwọn gba ìròyìn láti káàmpù kan ní àdúgbò Uzala nípa ìṣẹ̀lẹ̀ ikú tó pa Friday Ọmọkáró ẹni ọdún 38 náà. Àwọn ọlọ́pàá àti fìjìláńtẹ́ tó ń ṣiṣẹ́ ní agbègbè Ahọ́ ló sáré lọ síbẹ̀ tí wọ́n sì gbé Friday lọ sí ilé ìwòsàn níbi tí wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ pé ó ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra. Ní báyìí Ìyáyè ti ń ṣẹ́jú pàkópàkó lágọ̀ọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Edo. Ìròyìn jákèjádò.